أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله. Mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé. Ọlọ́run sábà wa kí yín bá wa ṣe dáadáa fún yín. Ọlá àwọn ẹni Ọlọ́run. Ọlá àlùbáríkà tí Ọlọ́run ṣe fún Ànábì Muhammad nílùú Madina. Ìlú Madina náà ni a wà ní àti àná. Tá à ń ṣe síyára gbogbo àwọn ààyè láti máa múra ká ṣe umura láti bẹ̀ ká gbé harami láti ṣiṣẹ́ hajj. Ní àárọ̀ nígbà tí mo dé ìlú Madina ní àná, Ọlọ́run kádàrá wípé a tètè rí bí ra sim card, ṣùgbọ́n ní òní ìgbà tí Ọlọ́run ní kí n ní àǹfààní àti tan data, mo rí pé mẹ́sẹ́jì ti wọlé gan, àwọn mẹ́sẹ́jì ti wọlé nípa kéèsì Abdulrahman èyí tí ó pa Hafsa tí kéèsì náà sì wà ní ilé ẹjọ́. Gbogbo nǹkan tí mo bá lórí mẹ́sẹ́jì náà, òun náà ni wípé mo rí wípé àwọn èèyàn ń béèrè pé Abbas Akama ṣé kìí ṣe pé wọ́n ti dáwọ́ bo ẹjọ́ yìí mọ́lẹ̀ báyìí, àwọn ò gbọ́ nǹkan kan ní àná ní tó ṣẹlẹ̀ ní kóòtù. Léyìí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé mo ti wà nílùú Saudi Arabia láti lọ ṣiṣẹ́ hajj àti umura. So ìgbà tí màá tún wá tó di lálẹ́ yìí, ọ̀rẹ́ mi kan tímọ́tímọ́ kan náà wá pè mí wípé ibi tó ń lọ wọn ò mọ bóun ṣe jẹ́ sí mi níbẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ wípé wọ́n ti dáwọ́ bo kéèsì mọ́lẹ̀ nítorí wípé Sakama gan ò lè gbé kéèsì náà lónìí, pé ń sọ nísọ bí gbà pé àbí wọ́n ti wọ́ọ̀nù mi pé kí n má sọ̀rọ̀ lérí kéèsì náà mọ́ ni. Lẹ́yìn tí ẹgbẹ́ Ògo Ìlọrin, èyí tí ààrẹ wa Alhaji wa Murtado Adio Baba Bariga tí wọ́n ní interest nínú kéèsì náà àti gbogbo tí ń jẹ́ Ògo Ìlọrin, tèmi jẹ́ ẹni tí ń mọ́nítọ̀ kéèsì ọ̀hún. Kíní kankan ló jẹ́ ká máa mọ́nítọ̀ kéèsì náà ni wípé Ọlọ́run ò jẹ́ kí gbogbo tí ń jẹ́ irú àbájẹ́ bá ní Ọlọ́run ò jó ṣẹlẹ̀ nínú ìlú Ìlọrin rí. So a sì fẹ́ eradicate ẹ̀ kó má fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. So ẹni tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ fẹ́ kó wáyé mọ́, àfi kẹ́ ẹ jáde kẹ́ ẹ mọ́nítọ̀ nǹkan òun dáadáa, kẹ́ ẹ protect irú ẹ̀ kó má bàa wáyé mọ́, kẹ́ ẹ reject alákọ̀ọ́kọ́ nù kí ẹlẹ́ẹ̀kejì má bàa ṣẹlẹ̀ mọ́. Ìdí nìyẹn tí a fi múra kankan lórí ọ̀rọ̀ kéèsì náà. Kìí ṣe láti fi dìtẹ̀ ẹnìkankan, kìí ṣe láti fi bá ẹnìkankan fa wàhálà, bí ó ṣe wípé tí bàjẹ́ àkọ́kọ́ bá ti wáyé, tí wọ́n bá ti rí gbèsè tí Ìlọrin gbé lórí ẹ̀, oníbàjẹ́ mi náà ó lè wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Ìdí nù tí a fi dìde kọ́lọ́n bá wa ṣe dáadáa fún bàbá Alhaji wa Murtado Adio Baba Bariga àti gbogbo Ògo Ìlọrin lápapọ̀. Kéèsì náà mi rí bí attend kóòtù lánàá nítorí ìjẹ́ ẹni tó ṣe hajj lọ́dún yìí, tó gbèrò láti ṣe hajj. Kọ́lọ́n jẹ́ kí iṣẹ́ hajj náà kó bá wa láyọ̀, ká sì ṣe láti pé àlùbáríkà ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Èyí tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì tí agbẹjọ́rò tí ń jẹ́ agbẹjọ́rò Ògo Ìlọrin, ẹ dákẹ́ bá ń tilẹ̀kùn yẹn. Ẹ má bínú gbogbo ẹ̀ olólùfẹ́ wa. Hòtẹ́ẹ̀lì tí wọ́n fi wá sí, ibẹ̀ ni a wà tá a ti ń ṣe program. So àwọn alálàájì tá a jọ wà ní room, àwọn ilẹ̀ ń gbọ́rọ̀ wọn, ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ gbọ́ ohùn àwọn èèyàn. So gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tì tí lọ́ọ̀yà wa fún mi, tí ń jẹ́ lọ́ọ̀yà Ògo Ìlọrin, léyìí tí ń rẹpísẹ́ǹtì òun náà wà lára representative tí ń rẹpísẹ́ǹtì àwọn family Hafsa tí wọ́n kún lọ́ọ̀yà àti ìjọba tí ń bá Abdulrahman ṣe case. Àwọn àti bàbá wa associate professor lọ́ọ̀yà Saddam, kọ́lọ̀njẹ́ á rí wọn pẹ́, pẹ̀lú lọ́ọ̀yà Abdulkadir Adémọ́lá Àjàsá tí wọ́n jẹ́ lọ́ọ̀yà Ògo Ìlọrin ni wọ́n jọ ṣiṣẹ́ náà. Ṣùgbọ́n lọ́ọ̀yà Ògo Ìlọrin fún mi ní rìpọ́ọ̀tì wípé àwọn kan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá, gẹ́gẹ́ bíi pé àwọn èèyàn máa retí rẹ̀ ní péjì wa, ẹlòmíín sì lè mọ́ tí ì gbọ́ òdì sí. Ó dára ní ká brief ara wa nípa rẹ̀. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ dákun ẹ bá wa share program yìí dáadáa kí gbogbo ayé lè rí, torí wípé ibi tẹ́nu èèyàn dé ẹsẹ̀ ò lè débẹ̀. Irun tí ọ̀rẹ́ mi gbọ́ lé ní onísìn tó ní òun mọ̀ gbọ́ níbi kan tó ń sọ pé bóyá wọ́n ti dọwọ́ bo kéèsì ni, ọlọ́mọba ló kọjẹ́, etí tó gbà lọ níbòmí ó lè má gbọ́ ààbọ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé
ní ìjọ ṣé Tuesday tó lọ ni àbí Monday tá a ṣe kéèsì last ní tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ ni wípé ilé ẹjọ́ ti sọ ní kóòtù tòkè lọ́hùn wípé kí àwọn tí wọ́n jẹ́ kí wọ́n kó ẹlẹ́rìí wá sí ilé ẹjọ́ tí ń jẹ́ witness àti gbogbo evidence tí wọ́n bá ní lọ́wọ́ kí wọ́n kó wá. Ẹlẹ́rìí 4 ló jẹ́rìí ní last week. Alákọ̀ọ́kọ́ ẹlẹ́rìí tó kọ́kọ́ jẹ́rìí òun náà ni ọ̀gá ọlọ́pàá èyí tí ó jẹ́ ẹni tó gbogbo exhibit tí wọ́n bá nínú ilé Abrahaman tó wà lọ́wọ́ rẹ̀ ó kó gbogbo ẹ̀ wá sí kóòtù gẹ́gẹ́ bí tébù tó fi gé ọmọ náà sí wẹ́wẹ́, àdá tó fi gé, ọ̀bẹ tó fi kún, ẹ̀jẹ̀ tí wọ́n rọ sínú ike àtàwọn nǹkan míì tí mi lè rántí rẹ̀ tán ká fi gé program kúkúrú torí pé iṣẹ́ ìbádà làwa ṣe níbí. So ẹnìyẹn ó witness nílé ẹjọ́. Witness ẹlẹ́ẹ̀kejì òun náà ni bàbá Hafsa gangan, Mr. Adefula. Àwọn náà jáde wọ́n ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, bọ́mọ ṣe kúrò nílé tó dágbére fáwọn kóun lọ bìkan níbi ìkómọ, bó ṣe kúrò níbi ìkómọ tó fi di èrò ẹni tó lọ sọ́dọ̀ Abrahaman àti báwọn ṣe ń wá káàkiri kí wọ́n tó lọ tíráàkì nọ́mbà ẹni tí wọ́n jọ sọ̀rọ̀ ní dédé táìmù tí wọ́n wá ọ̀nì kó tó di pé àwọn ọlọ́pàá wádìí ọ̀rọ̀ náà dé kúnkúndùn tí wọ́n fi mú Abrahaman. So bàbá Hafsa náà ṣàlàyé bẹ́ẹ̀. Wọ́n sì gbé gbogbo tí ń jẹ́ bọ́dì Hafsa èyí tí wọ́n ti gé. Ẹni tó jẹ́ ọlọ́pàá tó wà ní ìcháàjì eléyìí ni tó gbé lọ sí mọ́ṣúárì, òun náà gbé bọ́dì níwá. Mẹ́náṣà situation gan ẹ má bá mi tẹ love and like ẹ̀dẹ̀ má bá mi share program yìí. Ọlọ́pàá yẹn náà gbé gbogbo bọ́dì náà wá léyìí tí gbogbo wa náà fojú rí ní ilé ẹjọ́. Ó jẹ́ witness ẹlẹ́ẹ̀kẹta. Witness ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ọ̀rẹ́ Hafsa tó jẹ́ tímọ́tímọ́ tí wọ́n jọ jẹ́ ọlọ́mọge bákan náà tí wọ́n jọ wà níbi ìkómọ ọ̀hún. Wọ́n jọ ya lélẹ̀ ní òkú ọ̀la ni. So òun náà jẹ́rìí nílé ẹjọ́. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kí n gé ní kúkúrú. Èyí tí ń jẹ́ ara ọ̀rọ̀ òun náà wá ní kóòtù tòní. Ẹlẹ́rìí 3 òun ló wá sí kóòtù lónìí láti wá jẹ́rìí ọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́ òun ni dókítà tí ó ṣe tẹ́sì fún bọ́dì Hafsa tí wọ́n fi mọ̀ wípé bọ́ọ̀dì tí wọ́n gbé wá sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba nílùú Ìlọrin tó sì jẹ́ ti federal. Dókítà náà wá jẹ́rìí wípé ní bọ́dì Hafsa yẹn o bọ́dì èèyàn ni tó kọ̀nfàmù bẹ́ẹ̀ nílé ẹjọ́ gẹ́gẹ́ bí ti rìpọ́ọ̀tù tí lọ́ọ̀yà fún wa lénìí. Dókítà náà jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé bọ́dì náà o rìsọ́ọ̀tì tó jáde ni pé bọ́dì èèyàn ni. Ní kúkúrú ká má bàa fa ọ̀rọ̀ náà gùn. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó witness lénìí òun náà ni ọ̀gá ọlọ́pàá tí ó kọ́kọ́ arrest Abrahaman through tracking láti C division ilé iṣẹ́ ọlọ́pàá ti ọjà ọba ìlú Ìlọrin. Ọlọ́pàá náà wá láti wá jẹ́rìí wípé àwọn ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ àwọn ṣe tracking Abrahaman làwọn mú. Ìmú tí wọ́n mú bó ṣe jẹ́wọ́ fáwọn àti bó ṣe jẹ́wọ́ fún dáadé Hafsa wípé òun lòun ṣe aburú náà fún Hafsa. Ọ̀gá òun náà jẹ́rìí, ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹlẹ́rìí. Ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́rìí tó jẹ́rìí nílé ẹjọ́ òun náà ni ọlọ́pàá tí ó handle kéèsì rẹ̀ ní police headquarter nílùú Ìlọrin. Mo gbàgbé department tí wọ́n pe department náà àmọ́ police headquarter nínú ìlú Ìlọrin ni ní ọlọ́pàá náà ti wá jẹ́rìí wípé nígbà tí wọ́n kó ẹjọ́ náà dé ilé olú iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kwara State tó fi ìlú Ìlọrin ṣe ibùjókòó, ẹni náà ṣàlàyé tóun náà mọ̀ nípa rẹ̀ láti fi ẹ̀rí múlẹ̀ nílé ẹjọ́. Èyí tó tún ṣẹlẹ̀ tẹ́lé òun náà ni Attorney General of Kwara State. Wọ́n béèrè wọ́n sì tọrọ yọ̀ǹda lọ́wọ́ ilé ẹjọ́ pé nígbà tí wọ́n ti kó bọ́dì Hafsa wá táwọn ẹlẹ́rìí sì ti jẹ́rìí wípé Hafsa ni ló ní bọ́dì yìí, táwọn ẹlẹ́rìí sì ti jẹ́rìí látọ̀dọ̀ ọlọ́pàá pé ẹni táwọn mú nì. Ìwádìí àwọn sì sọ wípé ẹni yìí ó jẹ́wọ́ wípé òun lòun ṣe bẹ́ẹ̀. Kò sí tó kù mọ́ kí ilé ẹjọ́ dákun kí wọ́n yọ̀ǹda fáwọn kí wọ́n lọ lè sin bọ́dì òun ní kí wọ́n lọ sin òkú, kí wọ́n lọ sin ara rẹ̀, kí wọ́n lọ bò ó mọ́lẹ̀ gẹ́gẹ́ bíi pé èèyàn sin òkú. Wọ́n tọrọ ní ilé ẹjọ́ bẹ́ẹ̀. Nígbà tó jẹ́ pé ilé ẹjọ́ ti rí bọ́dì òun tòótọ́ tí wọ́n sì ti béèrè lọ́wọ́ bàbá sọ pé só dá bọ́dì ọmọ rẹ̀ mọ̀.
tó sì ní bẹ́ẹ̀ ni òun dá a mọ̀ pẹ̀lú àwọn báyìí tó fi débi ọwọ́ tí ó ya tattoo sí níjọ́ tó kù ọ̀la tí ìṣẹ̀lẹ̀ burúkú yóò ṣẹlẹ̀ sọ́mọ náà. Wọ́n ní tattoo tó wà lọ́wọ́ ọmọ yìí sójú òun ni wọ́n fi ń ya àtòun àtọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ náà sì jẹ́rìí bẹ́ẹ̀ wípé tattoo ọwọ́ rẹ̀ yìí àwọn jọ yà á ní ìkómọ náà kù ọ̀la. Nítorí náà ọwọ́ ọ̀rẹ́ òun rèé. Nígbà tí gbogbo orí eléyìí ti ṣẹlẹ̀, Attorney General tó jẹ́ ti Kwara State wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ilé ẹjọ́ pé kí wọ́n yọ̀ǹda fún àwọn kí wọ́n jẹ́ kí wọ́n lọ sin òkú ọmọ yìí. Ilé ẹjọ́ sì grant ẹ̀, wọ́n fàṣẹ sí bẹ́ẹ̀, wọ́n jẹ́ ló ń tẹ́ pé kó rí bẹ́ẹ̀ ni wọ́n fi lọ lè sin òkú ọmọ náà. Àbí kí n má sọ wípé wọ́n ti lọ lè sin, wọ́n fún wọn ní yọ̀ǹda bẹ́ẹ̀ wípé kí wọ́n lọ lè ṣe bẹ́ẹ̀. So wọ́n fún wọn yọ̀ǹda bẹ́ẹ̀. Ní padà mọ̀ pé ọ́ lẹ́yìn pé wọ́n fún wọn ní yọ̀ǹda bẹ́ẹ̀, àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ ti àwọn afurasí tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman, àwọn náà sì béèrè fún wípé kí ilé ẹjọ́ jọ̀ọ́ wípé gbogbo ẹjọ́ tí wọ́n rò yìí àwọn ò tí ì ríbi kankan níbi tí wọ́n ti ń dárúkọ àwọn oníbàárà àwọn, pé kí ilé ẹjọ́ dákun. Àwọn ò sọ wípé àwọn táwọn wá dúró fún àwọn ò tí ì pàṣẹ, adájọ́ ló láṣẹ lọ́dọ̀ láti sọ wípé wọ́n ṣẹ̀, adájọ́ náà ló sì lè ní wọn ò ṣẹ̀. Ṣùgbọ́n lábẹ́ òfin èèyàn lè béèrè béèlì pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n yọ̀ǹda fáwọn láti fún àwọn afurasí náà ní béèlì, kí wọ́n yọ̀ǹda fáwọn bẹ́ẹ̀. So ilé ẹjọ́ sì ní rárá kò sí ní tó jọ, ilé ẹjọ́ takò. Adájọ́ ní kò sí ní tó jọ wípé ẹjọ́ táwọn ń ṣe yìí ẹjọ́ kóyákóyá ni wọ́n ń pè, olóko tí wọ́n ń pè ilé ìbò ní terminology tàwọn amòfin, wípé ẹjọ́ kóyákóyá òun ni àwọn máa ń perú ẹ̀ nígbà táwọn ti ń ṣe ẹjọ́ níṣe wípé kóyákóyá. So àwọn ò nídìí láti sọ pé kẹ́nìkan tó ṣẹ̀ṣẹ̀ máa gba béèlì kó máa lọlé kó máa bọ̀. Ẹjọ́ náà kì í ṣe tí ó pẹ́ rárá. Táwọn oníbàárà wọn bá jàre wọ́n máa lọlé, tó bá sì jẹ̀bi ilé ẹjọ́ ó ṣèdájọ́ tó bá tọ́ lérí wọn. So ilé ẹjọ́ kọ ìbéèrè wọn. So nídìí eléyìí àtèmi àtiwọ́ àmọ́ mọ̀ sí ẹ̀ṣẹ̀ Ọlọ́run má jẹ́ ká dà, àtèmi àtiwọ́ àṣìṣe ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ ká dà, àkóbá àdábá Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sémi àtiwọ́ ọlá agbára Ọlọ́run, àfọwọ́fà àmọ́mọ̀ fọwọ́fà àgbákò fúnra ẹni Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sémi àti ẹ̀. Nídìí eléyìí náà ìlú Saudi Arabia la wà, ìlú Saudi Arabia òun la wà, ìbádà la wá ṣe, ṣùgbọ́n láti má jẹ́ kí etí ẹ̀yìn èèyàn wá di rárá òun la fi ṣe léyìí tá a ṣe yìí. Rẹ̀ ń pòsì gbogbo bá ṣe wà ní haram, kódà ẹnìkan tún lọ bẹ̀ ń lọ lè bú wa, ó láàmọ́ ta lọ lè ṣe nílùú Saudi. Àṣìtìmọ̀ tẹ́lẹ̀ wípé ọ̀tá ẹni kì í pa odù ọ̀yà. So táìmù tá a fi ṣe fídíò ó kéré nínú táìmù tá a fi ṣe ìbádà. Táìmù tá a fi ṣe fídíò pé ká fi fún àwọn olólùfẹ́ wa mọ̀ ní ìṣesí tá à ń ṣe ń bẹ́ẹ̀ kí wọ́n fi mọ báwo la ṣe wà sí. Updating ni kí wọ́n mọ àyè tá a wà ní tá à ń ṣe nu, kì í ṣe láti ṣe kárí mi. Tó bá wá ní kárí mi ni that's your own problem. Wọ́n náà bínú kó wá sí Mẹ́kà kí wọ́n mọ̀ wá ṣe kárí mi, àbí kó bínú kó lọ báwọn èèyàn tó bá dùn ún rí wípé mo fẹ́ lọ Mẹ́kà kí wọ́n á fún wọn tó bá dùn ún fún bẹ́ẹ̀. So ẹ má jẹ́ ká máa fi ẹnu ẹ̀tẹ́ ká máa fi kan orí tọ́lọ́run bá ṣe fún ẹnìkejì wa, àbí ká máa fi ìbínú àti ọ̀tẹ̀ ká máa fi sọ̀rọ̀ sí yàn. Kì í ṣe pé ọ̀rọ̀ náà kò dùn mí rárá, àmọ́ mo fẹ́ fún ọ ní eléyìí kó lè máa jẹ́ wàásí fún ẹ. So ìwọ náà ronú sí táìmù téèyàn fi ń ṣe fídíò tí wọ́n bá lọ Mẹ́kà, òun ya hours ní tí wọ́n fi ṣe ìbádà, tí wọ́n bá wá ṣe ìbádà tán kí wọ́n lo bóyá bíi 2 minutes láti fi kàn show, láti fi make form, òsín tó burú jù ń bẹ̀. Lónìí wọn gbà tí form tó bá make yẹn tí ó bá ti tako ìbádà, tí ò tako ẹ̀sìn, tí ò tako súnà, so kì í ṣe tí èèyàn máa wá sórí social media láti máa wá búyàn sí, àbí láti máa lọ ṣe kọ́mẹ́ǹtì tí ò dáa. Wọ́n tó kọ orú ẹ̀wọ́n náà wo reply táwọn èèyàn ń fún ẹ, ó ti mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ń wọ̀, àbí ìwọ nìkan ó láwọn èèyàn sọ pé èèyàn kan ṣoṣo kó wá léèyàn 9 ya wèrè. Tí wọ́n bá sọ fún pé wèrè lẹni tó wọ́n yẹ kóun náà lè fura síra rẹ̀ pé èmi nìkan, tí gbogbo èèyàn 9 ní ò wá ya wèrè tán tó ti yé báwọn. Mò ń sọ eléyìí fún ẹ láti wípé tó bá ti comment, tó bá ti rí táwọn èèyàn ń bú ọ púpọ̀ ń bẹ̀, ò bá dáa kó má display ignorance ara rẹ̀, ó tètè lọ lè delete rẹ̀. Mo lè delete rẹ̀ fúnra ara mi, àmọ́ ìwọ náà lọ fi ọwọ́ ara rẹ̀ fi tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe káyé má bàa mọ̀ pé ọ ló mú bọ̀.
àwọn ìfẹ́ ilé ìdágbére fúnra wa náà fún dédé àsìkò tá a wà yìí. Gbogbo ẹ̀ olólùfẹ́ wa a dúpẹ́ fún yín o, bá a ṣe nǹkan ẹ mọ̀ tó ẹ appreciate ẹ̀. Bódà tá a bá ṣe mistake ẹ ní bú wa, ẹ rárá ṣe correction yẹn pẹ̀lú làákàyè ni. A dúpẹ́ fún yín, Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o. La ilaha illallah. Gbogbo ẹ̀yin tẹ́ sì hate wa náà tó bá jẹ́ pé torí t'Ọlọ́run lẹ fi hate wa, kò sí tó burú bẹ́ẹ̀. Àfọ oníṣẹ̀rí a sọ pé tó bá bínú síyàn bínú sí, tó bá sì fẹ́ràn yàn fẹ́ràn rẹ̀ nítorí t'Ọlọ́run, tó bá sì kọ̀yàn tì kọ̀ tì nítorí t'Ọlọ́run. So mọ́kàn ṣàdédé máa bínú orí Ọlọ́run lára yàn tí wọ́n náà bá fẹ́ rórí. Àwọn ìbílẹ̀ ìdágbére fúnra wa pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ kí mi kú oríire ti hajj. Ọlọ́run orí bẹ́ẹ̀ Ọlọ́run dákun wọ́n sábà ń ṣe fẹ́yìn náà. Ẹ̀yin sára ṣìtù Ọlọ́run bá ń gbàdúrà yín. Ọdún tí ń bọ̀ 2026 Ọlọ́run jẹ́ àjọ wà lára fa báyìí. La ilaha illallah ala Muhammadu Rasulullah. Lawal Bimbo ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta Ọlọ́run bá ń gbàdúrà yín o. Mọ́kà 2026 Ọlọ́run jẹ́ àtúnjọ pàdé lára fa báyìí. Ibrahim Adé Abdulhakeem Ọlọ́run jẹ́ àjọ pàdé lára fa báyìí. Sheikh Forin Ogoluwa ọdún 2026 Ọlọ́run jẹ́ àjọ pàdé lára fa báyìí. La ilaha illallah. Ẹrú Ọlọ́run tó rán wa ní Mẹ́kà náà tí wọ́n ṣe liwajihillah nítorí t'Ọlọ́run. Ọlọ́run má jẹ́ wọ́n máa padà sí wú o. Ọlọ́run bá wa ṣàánú wọn jù báyìí lọ. Bá wa fi wọ́n láyà balẹ̀. Dákun Ọlọ́run má jẹ́ wọ́n wálẹ̀ láéláé. Àbíọ́ àpadà sí ibú. Òun náà l'Ànábì máa tọrọ pé kó má bóun. Òun làdúrà tá Ànábì fẹ́ràn jù. Má jẹ́ ó bá ẹrú Ọlọ́run tó rán wa ní Mẹ́kà náà. La ilaha illallah. Àbá dárúkọ àwọn wọ̀nyí fẹ́ bẹ́ẹ̀. Kódà mo tún gbọ́ lẹ́nu ọmọ wọn lẹ́nu pé wọ̀nyí fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run bá wa ṣe dáadáa fún bàbá náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo wọn tí bàbá náà bí Ọlọ́run dákun wọ́n pa kankan ní sójú bàbá náà. Tí bàbá náà bá tún wá lọ tán lẹ́yìn ẹ̀mí gígùn, tí bàbá náà bá lo ẹ̀mí gígùn tán, dáwọn ọmọ wọn tún pẹ́ kánrin kése lẹ́yìn wọn. La hawla wala quwwata illa billah. Afáwa Abdurrauf Salman ọdún tí ń bọ̀ hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Òkútagídí Mubarak hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Razak Ahmed hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Abdulaziz Ọmọlábí Lizanul Ajdad hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Hajj Fatai Balilayo hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Bàbá Ọláyínká Kazeem hajj 2026 Ọlọ́run jẹ́ àjọ ṣe. Ọlọ́run wọlá ìlú Madina tá wà yìí, wọlá pé ní hòtẹ́ẹ̀lì tá wà yìí, ẹnu haram gangan ló wà, ẹnu mọ́sálásí Ànábì ló wà. Tá bá ti sọ̀kalẹ̀ báyìí, tá bá ti bọ́lẹ̀ sí floor alákọ̀ọ́kọ́ báyìí, tá bá yí sẹ́yìn kùlé wa báyìí, ẹnu mọ́sálásí haram láàyè sí. Nínú bí tá wà yìí tí ń ti ṣàdúrà fún yẹn, ẹnu haram ni. Ọlọ́run dákun àbí àfọ̀gbọ̀ rẹ̀ bíọ́. Gbogbo àdúrà tá a ṣe fẹ́yìn yẹn wa, Ọlọ́run dákun jẹ́ ó gbà. Gbogbo ẹni tẹ́ bẹ̀ wá ládùúà, Sheikh Arógundádé Muideen àti gbogbo ẹni tó bẹ̀ wá ládùúà, Àjídé Tìjání, gbogbo yẹn pátá. Ọlọ́run wọlá àánú ilé mọ́sálásí Ànábì Muhammad tá wà yìí, wọlá Masjidu Quba tá lọ lè ṣe sìyárà rẹ̀ lónìí. Gbogbo ẹni tó fẹ́ lọ hajj 2026 nínú ẹ̀yin fáǹsì wa, Ọlọ́run àtàwà tá ń ṣàdúrà fún yín náà, Ọlọ́run dákun mọ́sà tún fi ta wá lọ́rẹ. Tí èèyàn bá délùú yìí kò dáa tó Ọlọ́run dákun mọ́sà fi ràn wá lọ́wọ́, fi rọ̀ wá lọ́rùn. Hajj Fatai Balilayo, Frank Udo, Ọlọ́run dákun bá wa ṣàánú yín. Ibrahim Adé Abdulhakeem, Ọlọ́run bá wa gbàdúrà yín o. Sheikh Musa Niyas, Ọlọ́run bá wa gbàdúrà yín o. Mẹ́násàrà ṣìtù lẹ́ẹ̀kan sí, Ọlọ́run bá wa gbàdúrà. Ẹ já máa fi àsìkò yìí dágbére. Ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dágbére. Ẹ dákun ẹ yọ̀ǹda mi, ẹ jẹ́ ká lọ rest. Iṣẹ́ la wá ṣe. A lọ gbogbo àwọn àyè káàkiri lé ní a lọ ṣe sìyárà. Masha Allah. Ọlọ́run àbí wa gbogbo rẹ̀ bí ọ. Iṣẹ́ àjìnà Ọlọ́run kó gbà ní bàdà fáwa náà o. Ọlọ́run mọ́ dá lu aláya gbogbo ń ta wá tọrọ ń bẹ̀. Ọlọ́run mọ́sà fi lé wa lọ́wọ́. Gbogbo ẹni tó bẹ̀ wá pé ká bóun ṣàdúà tá a bá dé mọ́sálásí Ànábì. Ọlọ́run gbogbo àdúrà wọn láti ṣe, Ọlọ́run dákun mọ́sà bá wa gbàdúrà wọn. Ẹni tí ó bẹ̀ wá náà tẹ́mi rẹ̀ ń sọ nísìnyí pé ìbá sì bẹ̀ wọn o, Ọlọ́run mọ́sà bá wa gbàdúrà ti yín náà. La ilaha illallah ala Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam. Ẹ ká máa fàṣkò yìí dágbére fúnra wa. Ahmad Linguistic ẹ káàbọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Suleiman Orílóníṣẹ́ Tohir Albani akẹ́yìn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.